ti padà bẹ́yìn yọ báyìí fún ìyàwó ilé kan ní ìpínlẹ̀ Enugu. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Chisom tó fi ẹ̀sùn kan ọkọ rẹ̀ pé ó mà bá àwọn ọmọ àwọn tó jẹ́ obìnrin méjì lò pọ̀, tí ẹ̀sùn náà rèé tó sì padà já sí ìpurọ́mọ́ni lásán o. Nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Enugu SP Daniel Ndukwe ó máa ṣàlàyé pé Chisom ó fi ẹ̀sùn ìfipá bá ọmọ lò pọ̀ tí ọjọ́ orí wọn tó jẹ́ 5 àti 3 lò pọ̀ ó fi kan bàbá wọn o. Ozioma Okonkwo ni wọ́n porúkọ ọkọ náà. Èyí mà ló fà á tí àwọn ọlọ́pàá tí wọ́n fi mú bàbá náà sí àtìmọ́lé ọlọ́pàá, bó tilẹ̀ jẹ́ pé arákùnrin náà rèé ó máa ń sunkún kíkorò nínú fídíò tí wọ́n ti mú pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó ní ẹ wò òun kò mọ̀ nǹkan kan nípa ẹ̀sùn tí ìyàwó òun tó fi kàn òun yìí. Àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lẹ́yìn tí wọ́n ti gbé ọkọ náà tí wọ́n ti gbé jù sí àtìmọ́lé o. Ìwádìí náà òun ló sì jẹ́ kí wọ́n mọ̀ pé ẹ̀rí èké lásán tí kò fẹsẹ̀ múlẹ̀ ó níyàwó ó mà ló máa ń parọ́ mọ́ ọkọ rẹ̀ o. Lọ́jọ́ 25 oṣù kẹwàá ọdún 2025 òun ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Enugu òun wọ́n máa gba ìfisùn láti ọ̀dọ̀ Chisom ẹni ọdún 29. Ó máa ṣàlàyé fún wọn wípé ọkọ tó ń bí àwọn ọmọ 3 fún ọkùnrin kan àti obìnrin 2 ìmọ̀ ń bá àwọn ọmọbìnrin náà tí ọjọ́ orí wọn kò ju 5 àti 3 lọ ó ń bá wọn ṣe ìṣekúṣe. Obìnrin náà ó fi kọ́rọ̀ rẹ̀ pé ọkọ òun rèé kò jẹ́ kó ń tú àṣírí náà tipẹ́tipẹ́ ni nítorí pé ó mà lérí láti gba ẹ̀mí òun tó ń bá sọ̀rọ̀ náà fún ẹnikẹ́ni o. Èyí ni àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lé lórí lẹ́yìn tí wọ́n sì gbé ọkọ jù sí àhámọ́ ọlọ́pàá. Ìwádìí padà fìdí rẹ̀ múlẹ̀ pé àkóbá lásán ìmọ̀ ní ẹ̀sùn tí Chisom tó máa ń kà sí ọkọ rẹ̀ lẹ́sẹ̀. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Enugu ó mà sọ wípé ìwádìí àwọn ó fi hàn pé 2024 sí 2025 tí Chisom tó fi ẹ̀sùn ìṣekúṣe náà tó fi kan ọkọ rẹ̀, wọ́n lòun ló ti fúnra lára rẹ̀ ló ti kó àwọn ọmọdébìnrin ọ̀hún ló ti kó wọn lọ sí ìpínlẹ̀ Imo láti Enugu. Àwọn ọmọ náà kò tilẹ̀ sí lọ́dọ̀ bàbá wọn lásìkò tí ìyá yìí tó ń fi ẹ̀sùn kan ọkọ rẹ̀. Bákan náà àkọ́bí wọn tó jẹ́ ọkùnrin ìyá ọmọ ọdún 7 ó máa ṣàlàyé fáwọn ọlọ́pàá pé ìyá wọn ó mà ló mà kọ́ òun àti àwọn àbúrò òun tó jẹ́ obìnrin láti purọ́ mọ́ bàbá wọn o. Lẹ́yìn tí ìwádìí ọlọ́pàá tó ti fi hàn pé irọ́ ni ẹ̀sùn tí Chisom tó mà fi kan ọkọ rẹ̀, wọ́n fi ọwọ́ òfin wọ́n fi gbé òun náà wọ́n gbé lọ sílé ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ ti Enugu lórí ẹ̀sùn 2 tó rọ̀ mọ́ ìbanilórúkọjẹ́ àti sísọ ohun tí kò rí bẹ́ẹ̀. Láàrin àsìkò náà Chisom ó gbìyànjú láti fi òpin sí ẹjọ́ tó ń lọ lọ́wọ́ àti ìwádìí ọlọ́pàá, ṣùgbọ́n wọn kò mọ̀ gbà fún un. Kóòtù fi àyè bẹ́ẹ̀lì sílẹ̀ fún un, wọ́n sì sún ìgbẹ́jọ́ síwájú. Bí ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ní Nàìjíríà, ìjìyà rẹ̀ ó ní ẹ̀wọ̀n ọdún kan tàbí 2 pẹ̀lú owó ìtanràn. Bí èèyàn bá sì jẹ́rìí èké lórílẹ̀‐èdè yìí, ẹ̀wọ̀n ọdún 14 gbáko ó ní ìjìyà irú ẹni bẹ́ẹ̀. Kọ́lọ́ ọba Elédùmarè kó má là wá lọ́wọ́ ìyàwó apurọ́mọ́ni tako ni o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa máa wo ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú ìsinmi òní, ọ̀pọ̀ ìsinmi báyìí láṣẹ lókè ìpẹ́ o.